yẹ mo nígbàgbọ́ nínú tẹ́ sọ yẹn ká ní mo wà lẹ́kọ̀ọ́ ó possible kí ariwo yẹn tún ti ju bó ṣe wà lọ bọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ẹ̀rọ ń fújì tó bá fi lè gbérí nìbàdàn tó ń fújì bá fi lè dún nìbàdàn tó ń mọ̀ ọ̀gá ló jẹ́ fẹ́nibọ̀dì lẹ́kọ̀ọ́. Èmi ni David Ayinde, the Fuji future. David Ayinde yẹn rẹ̀ kò pé méjì tí a bá gbọ́ anywhere tó bá ti gbọ́ David Ayinde kó jẹ́ America kó jẹ́ Canada kó jẹ́ London kó jẹ́ anywhere throughout the world èmi tí mò ń jẹ́ bẹ̀rẹ̀ nídìí Fuji o mi ò lè sọ David Ayinde pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ nídìí Fuji this is the one and only David Ayinde. Ọmọ Delta State ni mí Agbọ̀ náà ti bí mi lọ́wọ́ bọ̀ ìyá mi lọ́mọ Ìbàdàn ní ìdí arẹrẹ ń bì ìdí arẹrẹ ń bàdàn bí ní ìyànà Àgbọ̀ngbọ̀n ilé Àgbọ̀ngbọ̀n yẹn gangan bẹ́ẹ̀ náà ti bí ìyá mi ó tún tàn mọ́ Ògúnmọ́lá ní Bẹ̀rẹ̀ so bí méjèèjì tí ìyá mi ti jáde nìyẹn bọ̀ bàbá mi lọ bí ní Agbọ̀ Delta State mo lọ́yìn àǹfààní láti ka ìwé díẹ̀ tí mi ò kà jù torí ìgbà tí à ń bọ̀ yẹn struggle yẹn pọ̀ òbí wa ò lè rán wa ní iléèwé rẹpẹtẹ so a lọ yunifásitì a lọ kankan mo kàn ka secondary àti primary ìyẹn nìkan ni mo kà so nígbà tí Ọlọ́run dẹ̀ ti wá dá wa lónìí pé ọmọ mi Ọlọ́run mi ló ṣọ̀nà tí kò nira Ọlọ́run ló ṣọ̀nà tí kò nira ìgbà tó rí mi lọ́lẹ̀ o tó sánná ní lọ́lọ́run mi bá ṣọ̀nà tí kò nira so nígbà tí Ọlọ́run ti rí pé àwọn tó bí mi wọn lè rán mi léèwé mọ́ ṣoṣo Ọlọ́run kan forin kíkọ ó kàn fi ṣàánú mi reason tí mo fi sọ pé Ọlọ́run fi ṣàánú mi ni pé èyí náà gbọ́ mo ní Delta State ni mo ti wá ní family wa mo rò pé nǹkan kan tó tiẹ̀ jọmọ́ báyẹn torí ń jẹ́ tí mọ́ sí mi gan tá lọ keep up sí mi ní ìlú tí wọ́n mọ́ mi wá sọ fún pé orin ni David máa ń kọ pé Fuji máa ní dáadé ńbo ló ti rí ntí dáadé pé ńbo ló ti rí Fuji so àwọn tẹ wọ́n believe not until ìjọ táwọn gangan wá rí mi báyìí pé sọmọ mi ló ń kọrin so àdúpẹ́ fọ́lọ́run àtìgbà náà lára ti rọra ń bàbọ̀ àti lọ lóyìnbó káàkiri kò síbi tá ò tí dé àdẹ̀dúpẹ́ fọ́lọ́run pé látìgbà tá a ti ń bàbọ̀ àjàbọ́ rí òkè láwà àìṣe nílẹ̀ẹ́lẹ̀ ìdí ọpẹ́ mi nìyẹn. ṣe rírìn àjò orin mi yẹn olójẹ́ nkọrin tí mo kọ lẹ́ẹ̀kan yẹn pé Ọlọ́run ló ṣe ọ̀nà tí kò nira ìrìn àjò yẹn lágbára gan torí nǹkan tí mi gan ò expect ni nǹkan tí mi ò expect ni mo kọ èmi gan kò yé mi gan so ó kàn yẹ pé táìmù gbà àwẹ̀ yẹn àwọn máa ń jí wéré so èmi náà wá bá rẹ̀ sí bá wọn ẹ̀mọ̀ gbogbo gbà yẹn èèyàn wá nǹkan tó ṣàfẹ́ fi survive pé tó ń ṣàfihàn máa fi rí owó so mo kọ́kọ́ ń tẹ̀lé àwọn ní gbogbo eléré àwọn tó máa ń ṣe kinní kan wọ́n pe máa ń kan ní alikidam nídìí arẹrẹ ńgbà yẹn lájọ máa ń lọ káàkiri so ibẹ̀ mo ti wá ń discover talent tó bá ti di ọwọ́ olóòrù alálẹ́ náà máa ń ṣe patí ńgbà yẹn tó bá ti wá dọwọ́ olóòrù alikidam yá wá ní àwa fi DD10 sí ẹ̀rọ fáwọn gbogbo eléré wọn máa ń sọ̀rọ̀ ní pé ìyá kíní kan lójó bọ̀ tí bá ti wá ń sọ̀rọ̀ yẹn mo máa ń forin sí ẹ̀yìn wáyé ọkùnrin tó ń forin tí bá ti wá ń forin sí yẹn a máa ń rí owó ju kí nǹkan bá sọ̀rọ̀ lọ
bí màá yẹn ṣe lọ ra DD10 nìyẹn pé tá bá ti ṣe kíní ìdí bí 1 or 2 lóru o èèyàn máa kọrin lọ ní o bá a ṣáṣì bẹ̀rẹ̀ nìyẹn tí bá ti wá rí i pé mò ń kọrin báyìí wá máa da owó bò mí ọ̀rọ̀ tá à ń sọ yẹn a lè sọ̀rọ̀ 2 hours ká má tiẹ̀ pa kankan o tún bá fi lè gba kíní yẹn ó ti wá di lemọ́lemọ́ tó yẹ pé tá bá ti débẹ̀ àlìkídàmù yẹn yóò máa ṣọ́ mi yóò máa bẹ̀ mí pé tí mo bá ní mi ò ráyè lọ play ó fẹ́ lè gbẹ́bọ́ nítorí mi torí pé n ta fi ń rówó ń gbà yẹn nìyẹn so ń gbòòyà àwẹ̀dé a ṣe bẹ̀rẹ̀ sí jíwèrè nìyẹn bàtà tí wéré tí wọn àtàwẹ̀ wa lọ tán yàgbọ́n pé wéré máa parí wọ́n rò pé kíní máa ti ń dùn mọ́ mi àwọn ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ sí kọrin káàkiri gbogbo bí apalọ̀ nìyẹn pẹ̀lẹ́ ẹnu lásán àti lù gbogbo gbà yẹn gbogbo èmi ní Mọ̀lété Òkè Àdó gbogbo ẹ̀ tó fi kò síbi tán ti mọ̀ wá so wá dọjọ́ kan bí tá a ti ń kọrin wọ́n ń pe dáàdì mi kan ní Túndé Òdúyọyè aláṣẹ majorita Honorable Túndé Òdúyọyè so àwọn kọrin gbà yẹn tí n bá dẹ̀ ti ń kọrin níbi àpalọ̀ kan àwọn míì àtún wá pè mí pé kí n má bọ̀ pé wọ́n ń wá mi ní ibi báyìí o pé gbogbo àwọn ní bí àpalọ̀ tó ní rẹ́sítọ́ráǹtì gbà yẹn wọ́n máa tó ní bí àpalọ̀ wọ́n máa ń fẹ́ kí n wá torí tí n bá ti ń kọrin bẹ́ẹ̀ àwọn èèyàn máa wá wọ́n máa wá mi káàkiri so bí Òdúyọyè ṣe ní ọmọ yìí olóhùn tó dáa wáì tí o ṣe máa gbarinṣẹ́ àwa fáǹsì ẹ̀ ṣáré ìwádẹ́ invite wa máa wá ó ṣe sọ fún mi níjọ́ yẹn Friday tó tẹ̀lé báyìí mi ò jẹ́ kó escape Friday yẹn mo kàn lọ gbarinṣẹ́ mo ṣe lọ́wọ́ nírinṣẹ́ lọ ní èèlò ni wọ́n gbarinṣẹ́ àṣà lọ gbarinṣẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí ṣe jump lókè àdó nìyẹn níjọ́ tí mo kọ́kọ́ gbarinṣẹ́ tá a kọ́kọ́ ṣe jump yẹn ní jazz rendezvous èrò tó wá sí ibẹ̀ torí gbà mo ti ní àwọn fáǹsì rẹpẹtẹ wọn máa ń fẹnu kọ tí wọ́n káàkiri lọ sọ fún pé àkọrin káàkiri mọ́ a máa ṣe jọ́ǹpù ní bí báyìí ní o èrò tá a rí ń jọ yẹn gangan lèmi gan mọ̀ pé mo mú ohun Alhaji Wasiu Ayinde torí gbogbo ìgbà tá à ń fẹnu kọrin yẹn èmi ò bí àyùbá ni mo ṣe máa ń rò pé mò ń kọrin so gbà yẹn làwọn èèyàn bá kwantú lélẹ́yò so ọjọ́ yẹn láti lè kọ́ báyìí tó ti tọ́lọ́ ti fún wa ṣe ń jẹ́ ó ṣe kick up nìyẹn kọ bí kò ṣe dúró mọ́ nìyẹn òun la bá dé ní báyìí ọpẹ́ fọlọ́. mo ti ṣe album tí kò níye o mo ní orin tó pọ̀ gan rẹpẹtẹ mo ti ṣe album gan bọ́ ó kàn yẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta style tí mo fi ń ṣe Fuji tèmi mo fẹ́ sọ pé ó fẹ́ yàtọ̀ sí ti gbogbo àwọn oní Fuji yòókù reason ni pé mo kàn máa ra ṣe nǹkan mi solo mi ò fẹ́ ìgbà kan gan máa sọ pé mi ò fẹ́ star mi ò tiẹ̀ fẹ́ kán mọ̀ mi ò fẹ́ kí n débì kankan èrò á máa pariwo pé lágbájá kan mi ò fẹ́ mo avoid yẹn for many years mo máa ń láì kí n kàn ra débì kan solo kó má sẹ́ni tó tiẹ̀ mọ̀ pé David Ayinde nìyẹn so bọ̀ nígbà tó dẹ̀ wá ayákáyé wá di ayé social media tí ó jẹ́ pé gbogbo everybody olófà tó fi jẹ́ pé àwa bẹ̀rẹ̀ sí try láti ẹ̀ ti sọ pé this is me káwọn èèyàn lè rí nǹkan tá à ń tà torí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ so ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Number one, David Ayinde mi ò jẹ́ nítorí Alhaji Wasiu Ayinde mo sọ lẹ́ẹ̀kan pé Ìbàdàn nìyá tó bí mi lọ́mọ ọmọ wọn lágbọ̀ngbọ̀n then tipẹ́tipẹ́ nígbà tí mo kéré tí àwọn ẹbí ìyá mi tó bá rí mi ọkọ mi Ayinde so Ayinde yẹn náà máa fi ń pè mí táwọn ò tiẹ̀ mọ̀ pé bóyá máa kọrin kankan tó jọ mọ́ Wasiu Ayinde ẹ̀gẹ́tẹ̀ so bàtà àdẹ̀bẹ̀rẹ̀ náà nǹkan kan tí mo kàn mú sí pé ọmọ gbọ́láhàn ni Wasiu èmi ní Anífọláṣe
bẹ́ẹ̀mi ṣe torí mi náà kò sẹ́ni tó ọlá wù mí gan owó wù mí kọ́ lọ́ má jẹ́ owó sá fún wa ó ti ń dá ọlọ́ má jẹ́ ó bàjẹ́ o ẹ̀tì gbogbo wa náà ní bàjẹ́ tẹ̀yìn náà ní bàjẹ́ o torí ó dá fẹ́yìn náà lẹ ṣe wá bá wa tí ò bá dá fún yín ẹ̀ tí ẹ̀ ní jáde kó omi tẹwà níbi pé wà níran pé ẹ fẹ́ lọ rí David Ayinde kan so ipòkípò tẹ́dà bá wà kó máa dúpẹ́ fọ́lọ́run èmi ń dúpẹ́ ẹ̀yin náà dúpẹ́ o ṣe rí ọ̀rọ̀ èmi àti Alhaji Wasiu Ayinde orí bákan bẹ́ẹ̀ ṣe wá bí mí lẹ́ni I just have to say the bitter truth. Years back Alhaji wa kọrin ní Trans Amusement Park ìgbà yẹn Túndé Ọ̀gìnní fans mi ni so àjọ akúrò ní show mi àwọn àjọ èmi gan mo tún sọ fún pé dáàdi wa ń play ní bí ẹja lọ bí ìgbà tó jẹ́ pé mi gan ni mo torí ń gbà yẹn ilé Ọ̀gìnní gangan lèmi ń sùn number 5 Gbàdàmọ́sí ní Bódìjà mẹ́ẹ̀ ilé Ọ̀gìnní ni mò ń gbé níbi tó fẹ́ràn mi dé ńgbà yẹn mo kúrò lé mo lọ ń gbé lé ọ̀dọ̀ ẹ̀ so aṣájọ dé show yẹn mo ti ẹ̀ ṣe wọ show yẹn làwọn ọmọ UI wọ́n ti gbé mi láti ẹnu géètì bíi Trans Amusement yẹn wọ́n gbé mi kọ́kọ́ lọ́rùn déwájú Alhaji níbi tí wọ́n ti ń kọrin wọ́n á pariwo kwam two Alhaji dẹ̀ kọ́ sínú ó wà nù láìfẹ́ wà ń ta láti ìgbà yẹn wọ́n kọ́ síbẹ̀ wọ́n ní no àwọn òfin kwam 2 wọ́n deny of which mo rò pé ẹ kí wọ́n embrace mi ọmọ mi ò kíní kankan wọ́n deny kíní yẹn ló fún mi ní setback pẹ̀lú wọn pé ọkùnrin dúró sórí ọwọ́ ẹ̀ ń tẹ́dà bá máa jẹ́ láyé ó máa jẹ mi ò hate wọn o tí má tún pray gan máa ń gbàdúrà fún wọn pé Ọlọ́run má jẹ́ ó jábọ́ torí tí àwa ń jẹ nìyẹn torí mo believe pé tó bá jábọ́ ó lè affect àwa náà mo nǹkan tó ṣe yẹn ló jẹ́ kémi ra dúró mi ò wá wọn lọ rí láyé ẹnujọ́ mẹ́ta ni mo ṣe lọ sílé wọn nígbà tí ìyá wọn kú mo kàn lọ kí wọn for condolence mo lọ ṣe yẹn so ìgbà tí mo tún wá lẹ́yìn ìgbà yẹn èmi náà wá fẹ́ ṣe burial popsi mi mo ní nọ́mbà wọn mo message wọn mo dẹ̀ rí pé wọ́n kà kò sí torí gbogbo àwọn fans mi púpọ̀ jù lára àwọn young guys tí wọ́n bá ṣe lénìí àwọn fans mi ni àwọn ọ̀rẹ́ mi to the core wà pẹ̀lú wọn so mo rò pé kí ta ló lè kọrin tí gbogbo àwọn fans náà lè gbádùn pé ti lọ bá Alhaji náà ló lè ṣe burial popsi mi mo fẹ́ ṣe so ẹnìkan wà ní Jẹ̀bú yẹn wọ́n pè ní Olúmídé Lẹ́kùtì mo ṣe dé Jẹ̀bú mo wá yà mo ní mo máa fẹ́ lọ rí Alhaji Wasiu ni ó ní má dá lọ jẹ́ ká jọ lọ so àwọn náà wá tẹ̀lé mi adébẹ̀ wọ́n dẹ̀ deny wa ní entry ẹni àwọn sọ fún mi pé Alhaji pé gbogbo bá ṣe wà ń ta ìwọ̀n wò wá o pé wọn kàn fẹ́ ká wọlé ni o mo tún wá mú fóònù mi bẹ̀rẹ̀ again mo pè wọ́n mo tún send another message pé mo wà ń ta at least before then kì í ṣe pé wọn ò mọ̀ mí wọ́n ti wá show a ti pàdé l'Amẹ́ríkà mo pàdé wọn London ẹ̀gẹ́tẹ̀ tí tó yẹ pé anywhere tí bá dẹ̀ dé tí wọ́n bá rí mi wọ́n máa ń kí mi David Ayinde ọmọ mi kíní kankan èmi dẹ̀ rí show tán bá pè mí sí mi kì í lọ mi ò kì í ṣe àyọjú hàn so nígbà tí wọ́n dì láì kò tó dùn mí ìyẹn ò dùn mí mo kàn sọ́mọ́rọ̀ ni mo kò tiẹ̀ fibi kankan ṣe nǹkan kan torí wọ́n ṣe deny mi bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ mo ti ilé Kọ́ládé òde jìnnà sọ yí ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ ra wo ẹ̀lò Kọ́ládé ọ̀rẹ́ mi so wà ní olóhùn wà l'Amẹ́ríkà òun láti wálé ni o torí kí ló ṣẹlẹ̀ mo ní mo fẹ́ ṣòkú popsi mi ó ní má sọ̀rọ̀ jù
òun dẹ̀ ṣẹ̀dé ni òun máa change ó dẹ̀ change ticket kò gba 1 naira lọ́wọ́ mi so àlùbáríkà ni àlùbáríkà yẹn á dẹ̀ bá kalẹ̀ ó ṣe surprise yẹn fún mi dáàdi ẹ kú ó fẹ́ ṣe òun láti wá kò gba 1 naira ẹ̀gbọ́n pẹ̀lú mi á ní òun dẹ̀ ṣẹ̀dé o ṣé o lè ra sanwó ticket mi kò béèrè 1 cent lọ́wọ́ mi fún owó ticket ó wá mo máa really appreciate nǹkan yẹn dọjọ́ ọkú mi ni so mo dúpẹ́ fọlọ́run èní tílẹ̀ mọ́yìn nìbàdàn bíi èmi ni chairman fún gbogbo àwọn onífújì ọmọdé ló ń kọ fújì o àgbàlagbà ló ń kọ fújì o èmi ni wọ́n fi ṣalága dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Abiodun Taju system torí wọ́n jẹ́ bí bàbá ẹgbẹ́ fún wa wọ́n ń tọ́ wa sọ́nà àtàlájì Rasheed Ayinde kọ́lọ́ má bà dáadáa tí wọ́n náà jẹ́ nǹkan ayọ̀ wọn ò ní dìbàjẹ́ ibi táwọn náà ṣe dé Ọlọ́run á tún kún wọn lọ́wọ́ tó máa ń wo èmi ní ìdílé fújì pé kí gbogbo wa kárí ṣe everybody wà òkè olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì gbogbo wọn bọ́ tí everybody bá wà òkè ṣe rí ìlú tọ́lọ̀ ń dá wa sí ó fẹ̀ débi pé tí everybody bá fẹ́ wà òkè kò sí tó stop ẹ̀ kálukú á bí àpí wọn á lè máa ṣe fàájì wọn so ìyẹn ni ìgbìyànjú táwa ń gbìyànjú sí Ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ rí i pé very soon Fuji ó máa gbéra gan. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ti parí ẹ̀ Ọlọ́run mi ló ṣọ̀nà tí kò nira Ọlọ́run ló ṣọ̀nà tí kò nira ìgbà tó rí mi lọ́lẹ̀ o tó ń sọ́nà ní lọ́lọ́run mi bá ṣọ̀nà tí kò nira ṣé mo pé tọ́lọ́run bá ti ṣe ìrọ̀ mi ò tiẹ̀ iṣẹ́ kò ní mi lára for 1 second mi ò rí wọ́n ṣe máa pa iṣẹ́ burúkú ni o iṣẹ́ tó lé ni o iṣẹ́ ayé ni o kò ṣẹlẹ̀ sí mi rí mi ò rí mi ò sọ pé wọ́n lè máa gbógun o wọ́n lè máa ṣe tó wù wọ́n o but to my own side Ọlọ́run ò jẹ́ kí n rí so ẹ ń bá gbógun yóò forí ara ẹ gbé nǹkan kí nǹkan tí kálukú bá ṣe sí mi ó pẹ́ bóyá wọ́n á forí ara wọn gbé that is my own belief mi ò léèyàn mi ò wọgbọ alágo sáré èèyàn kan bá ra mọ́tò 2000 kó kọ́lé 1 million kó ní gbogbo Èkó àti Ìbàdàn àti Amẹ́ríkà àti London kò kàn mí n tó kàn èmi jù ni pé kí n má ti tọrọ jẹ kí n dẹ̀ má wọ ìkísà àwọn tó ń fẹ́ràn mi tó ń fún mi níṣẹ́ tó ń gbé patí fún mi kọ́ lọ́ máa gbówó wọn sókè kan má sọ pé àwọn ò fẹ́ mi mọ́ I'm very very satisfied with that. mo ti sọ mọ́rọ̀ náà lẹ́ẹ̀kan fún mi láti jẹ alága mi ò dù mi ò dẹ̀ bá jáde pé mo fẹ́ jẹ alága ẹ̀gẹ́sẹ̀ Alhaji Wasiu Ayinde kọ́lọ́ bá mi lọ́rọ̀ ẹ̀mí tiwọn náà kó bá mi dá ìgbà ọ̀tún dá padà sáyé wọn àtàlájì Rasheed Ayinde Taju system gbogbo wọn àti gbogbo ọmọdé ọkùnrin obìnrin tó ń kọ fújì gbogbo wọn náà kàn jíjọ kan pé ta làwọn lè fi ṣalága David Ayinde ni àwọn ò tiẹ̀ fẹ́ anybody pé David Ayinde ni so bá rẹ̀ ṣe dé pàdé tí gbogbo wọn dẹ̀ tún pé wọ́n kàn dìde lójijì pé àwọn tó dọ̀bálẹ̀ àwọn tó pé ẹjọ́ nítorí gbogbo tó bá gbà èyí la fẹ́ kẹ́ ẹ ṣe alága wa apá tèmi náà jábọ́ mi ò lè sọ no so mo lè sọ pé mi ni first ẹni tó máa jẹ alága tí ò lálátakò sọ pé everybody sọ pé no tó bá ti jẹ ẹni ni kò sẹ́ni tó bẹ̀ láti sọ pé òun fẹ́ takú ẹ̀ àwa náà kọ́ lọ́ọ̀ ni àdẹ̀dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ onífújì tó dúró tì mí tán nígbàgbọ́ nú mi pé mo lè ṣe tán dẹ̀ fi mí síbẹ̀ Ọlọ́run á ṣe dáadáa fún kálukú ibi tí ó kù sí fún kálukú Ọlọ́run á bá wọn tún ṣe
nígbà tèmi o Fuji máa dọ̀tún. Mo nígbàgbọ́ nínú tẹ́ sọ yẹn ká ní mo wà lẹ́kọ̀ọ́ ó possible kí ariwo yẹn tún ti ju bó ṣe wà lọ gbọ́n kankan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ẹ̀rọ Fuji tó bá fi lè gbérí nìbàdàn tó ń Fuji bá fi lè dún nìbàdàn tó ń mọ̀ ọ̀gá ló jẹ́ fẹ́nibọ̀dì lẹ́kọ̀ọ́ kò tí yẹn torí pé Èkó no man's land ni irú wa ògiri wa bọ̀ Ìbàdàn bí ojú kára wa ṣọṣọṣọ ó dẹ̀pọ̀ ẹ̀gẹ́tẹ̀ so n tó bá fi lè mú olórin tó ja àjàyè àjàbọ́ nìbàdàn bí táyé wá gbórúkọ ẹ̀ ọ̀gá ni ẹ jẹ́ ká gbé fún tán ṣògbọ́n yẹn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Àwọn Fuji musicians tó wà lókè lẹ́kọ̀ọ́ lábẹ́kúta tó ṣáwà everywhere ṣe mọ̀ èmi náà mo ṣe jẹ́ alága aṣẹ̀wọlé ni gbogbo nǹkan tá à ń plan láti ṣe téèyàn ó bá lọ sí òde èèyàn kọ́kọ́ tún ilé ṣe náà àwọn òkè ń ṣe tí ó lọ máa dá ń ta tí ò ní dá lé so à ń tún ilé wa ṣe lọ́wọ́ tí ilé bá ti dáa tán then a máa proceed síwájú torí tá a bá lọ sọ̀rọ̀ kan níta sìn tá bí ìgbà tí èèyàn ń janu ni torí ààrẹ tó máa yín mú pé ẹ̀ kí ni ń wí ibi tó ti wá bó ló ṣe bẹ̀ so kàn sì fún wa ní little time ká fi tún ilé wa ṣe dáadáa tán tá a bá ti tún lè ṣe dáadáa tí ilé ti dúró á nà ọ̀sẹ̀ sí gbòòrò. Bẹ́ẹ̀ lórí òun náà mo sọ fún yín pé n tí mo sọ ń pa ká kọ́kọ́ tún lè wá ṣe nìyẹn èmi nígbàgbọ́ torí gbogbo àwọn tó jẹ́ bíi tó ń ṣe tó rọ́wọ́ mú nídìí Fuji Ìbàdàn yìí gbogbo wọn la jọ ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé títorí ti tèmi o gbogbo wọn ló máa ṣẹgbẹ́ ẹgbẹ́ máa dà sí so èmi àṣọ yín pé kò sẹ́nìkan nìbàdàn tí ò ní ṣẹgbẹ́ Fuji tí ò dẹ̀ ní wá sípàdé very soon ẹni gbàgbọ́ next time tẹ bá tún máa wá pẹ́ wá interview mi ẹ̀rí máa jẹ́ mi sùn ẹ ti rí gbà ẹ̀yin gan ó ti gbé kudos pé bàbá ẹ sọ bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ tí ń rí lágbájá ẹ ti ń gbọ́ ẹ pé ayé ti di ayélujára ń sìn kò sí tí ẹ bá yọ sóńsìn àwọn èèyàn ò yọ gbọ́ ni so bó ṣe wà nìyẹn. ọ̀rọ̀ ńlá lẹ́bi mí yẹn reason tí mo fi sọ pé ọ̀rọ̀ ńlá ni pé mo ní tí ò bá kí n ṣe pé mo ti di alága gbogbo nǹkan tí ò bá kàn mí láyé mi ò kì í fẹ́ dá sí torí Yorùbá ní ẹni tí ò jẹ́ gbì kò lè kú gbì mo rántí ìgbà tí ìjà Òṣùpá Pasuma àtàlájì Wasiu tó ṣẹlẹ̀ wọ́n pè mí tó 20 times mo jókòó mo wò pé mo ní Òṣùpá èèyàn mi ní Pasuma èèyàn mi ní Alhaji Wasiu mentor mi ní nítorí ẹ̀fàjà mi ò mọ̀ kí lẹ fẹ́ kí n lọ wí ṣé kí n tẹ̀lé Òṣùpá ni káyé sọ pé mo tẹ̀lé Òṣùpá àbí kí n tẹ̀lé Alhaji Wasiu káyé tún sọ pé tí má ní mo tẹ̀lé Wasiu àwọn èèyàn tó Òṣùpá wọ́n á mú mi bú wọ́n á dọ̀tá mi tí má ní mo tẹ̀lé Òṣùpá àwọn tí Wasiu Ayinde wọ́n á dọ̀tá mi mo dẹ̀ wá dúró sórí ọwọ́ mi torí ẹ̀lẹ́ṣẹ́ rí níbi ilé Fuji mi kọjá èmi mi ò bẹ́ anybody fa nǹkan pọ̀ mi ò kọjá èmi so gbà tí mo ti wá di alága tí yẹn dẹ̀ ti ṣẹlẹ̀ táìmù gbà tí torí gbà tó ń ṣẹlẹ̀ mi ò tí ì dá alága bọ̀wọ́n gbà tí mo máa jẹ alága sí ó ti die down jẹ́ pé wọ́n ti bá wọn settle ẹ̀ gbogbo nǹkan ti lọ
so mo dẹ̀ wò pé mi ò ní látún ti bá wọn intervene nínú mátà yẹn mọ́ torí tí èèyàn bá tún ṣe lọ bá wọn pé wàá rojọ́ kí ló ṣẹlẹ̀ kí nígbà tí èèyàn tún ṣe lọ máa wú dead issue tí wọ́n fẹ́ lọ tún ṣe máa wú síta ni so yẹn lọ báyẹn. ṣe rí pé ìjà lèèyàn lè fi mókè yẹn I disagree with that. tó bá pé ìjà lèèyàn lè fi mókè ẹ wo ayé tipẹ́tipẹ́ nígbà táwọn Alhaji Barrister Alhaji Kollington tí ìjà ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń jà rẹpẹtẹ ṣe mọ̀ pé àwọn tó bá jà yẹn lọ́pọ̀ kò sí ní tẹ́ bá wo ibi tí erin méjì bá ti ń jà koríko tó wà ńbẹ̀ afara gbọgbẹ́ rẹpẹtẹ so ìjà kọ́ ló tí èèyàn bá jà tẹ́lómi bá dá sí tó bá jẹ lọ́nbẹ̀ it has been destined ó máa lọ ìyẹn kan ṣe sábà bí ẹ̀ ni bẹ́ẹ̀ ìjà ẹni tó bá jẹ lọ làwọn èèyàn máa ń rí táìmù tíjà ṣẹlẹ̀ àwọn tó dá sí àwọn tó forí gbọgbẹ́ ńbẹ̀ àwọn èèyàn ò ní rí wọn gẹ́tẹ̀ àìmọye èèyàn ní nǹkan máa ń ṣe tí téèyàn bá ń dá síjà oníjà àìmọye èèyàn ní nǹkan ń ṣe wẹ́n tó bá jẹ lọ làwọn èèyàn máa embrace wọ́n á máa pariwo lọ́tún lọ́sì kò sẹ́ni tó fẹ́ rí àwọn tí nǹkan ti ṣe yẹn so èmi advice mi fún any musician ni pé anybody bá ń bára wọn jà àwọn ló mọ tán rí àwọn ló mọ tó fàjà wọn mi ò ti jà mi ò lè sọ pé torí pé àjọ ní Fuji kò síbi tán àti kí ń jà ọkọ àtìyàwó ń jà nulé ẹ̀gbọ́n àtàbúrò ń bára wọn jà kò síbi tíjà ò kì í sí bọ́ torí pàwọ́ jẹ́ olórin tá a mú microphone tá a mú dání a ní opportunity láti pariwo ìjà tá à ń jà fún aráyé a ní láti polówó ìjà wa òun ló fà táwọn èèyàn fi ń pariwo pé Fuji tí wọ́n bá ti jà wọn lè rọ́wọ́ mú kò rí bẹ́ẹ̀. àwọn ni bàbá wa ò nídìí iṣẹ́ Fuji wọ́n wá ń yọ̀sọ̀ lọ ṣé mọ̀ pé bàbá mi tọ́lọ́run bá ti ṣe yẹn lóore tó ti jókòó tó wò pé èmi lọ́lọ́run kẹ́ tó báyìí ẹ̀dá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara yóò fẹ́ yọ̀sọ̀ lọ́run lọ́rùn gbogbo tí wọ́n ń ṣe yẹn wọ́n ń yọ̀ ni tí Alhaji Kollington bá láwọn rí nǹkan kan tó bí wọ́n nú wọ́n ní right láti pe Alhaji Wasiu gẹ́gẹ́ bí ọmọ pé wọ́n bí rí mi lé láàárọ̀ ọ̀la bá mi lé láàárọ̀ ọ̀la tí ọmọdé bá ṣe àgbà ọmọdé lá bẹ̀bẹ̀ tágbà bá ṣe ọmọdé lá bẹ̀bẹ̀ ìṣètì ìtàn lè mú fún pé ó yá rí mi lé láàárọ̀ ọ̀la káwọn adélé wọn kó ní ó ṣe tó dùn mí o nǹkan báyìí ló ṣe kò sẹ́dá àlàyé kan tó máa gbọ́ kéèsì yẹn máa parí ń bẹ̀ yẹn náà ni kò tí yé so tálàjì Wàsíù náà bá wá rí pé Alhaji Kollington bínú tí wọ́n lè pé ó ṣẹ̀ mí o wá rí mi o ìṣètì tó yẹ kálàjì Wàsíù náà kọ́kàn gbéra without notification kọ́kàn dé kí Alhaji Kollington àwọn wo ni ẹta ló ń kàn ní Alhaji Wasiu Ayinde mọ́ ni mi ò fẹ́ ríru inú téèyàn bí ó máa welcome ẹ̀ wọ́n á dẹ̀ differences tó wà bẹ̀ wọ́n á dẹ̀ sọ á dẹ̀ parí ìyẹn làwọn ń try láti fi lọ́lẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí má rí olórin ẹnì kejì ẹ bí ọ̀tá ẹ̀ torí ẹni tí wọ́n ń wò lọ́tà ẹ lẹ́nìí ó lè jó ní Ọlọ́run fẹ́ lò fún ẹ lọ́la kò dẹ̀ sẹ́ni tí ò wúlò fúnra wọn o kò sí ẹnì kankan tí kò wúlò fúnra wọn so don't look down on anybody so bí yẹn ṣe jẹ́ ni ayọ̀ náà yọ̀ wọ́n yọ̀ sọ́lọ́ lọ́rùn ni kò sẹ́ni tí ò kì í yọ̀. mo sọ èmi o David Ayinde
mi ò ládojúkọ burúkú kankan Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n ní tí màá fi wọlé sùn mi ò níjọ́ kankan tí mo fi rò pé Ọlọ́run jẹ́ lọ wáṣẹ́ mi ṣe kò sí reason ni pé mo láyọ̀ ọkàn gan mo dẹ̀ nítẹ́lọ́rùn gbogbo òde kọ́ ló máa ń dà tá a bá lọ sóde tí ò bá sówó níjọ́ tó ti wọ́n nǹkan tá a la sọ fún mo ń lọ létí mo tún wọ̀ gbòòrò mo lọ ṣe fàájì mi nìyẹn so àìmọye ìjọ bóyá lọ òde o bóyá mọ́tò bàjẹ́ apẹ́ká tó dé patí kò kì í ṣe mí ní nǹkan kan reason ni pé mo mọ̀ pé ó normal it's a normal thing ọ̀rọ̀ pé nǹkan tí ò bá normal lèyàn máa wò pé ṣe é ṣe pé ayé ló ń ṣe mí báyìí it's a normal thing ẹ̀dá gan sùn lálẹ́ àná tí ó jí lára tí wọ́n ní ó ti kú èèyàn á máa sùn tó yẹ pé nígbà tó bá máa jí á ní orí máa ń fọ́ mi so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ then tó dùn mí inú gbogbo ìgbà nínú mi máa ń dùn most especially ìgbà tí n bá tiẹ̀ wá dòde tí wọ́n ń wẹ owó lé mi lórí báyìí tí mo ń gba bẹ́ẹ̀lì gba inú mi máa ń dùn máa ń yan Ọlọ́run lógo pé ó ṣe gan so iṣẹ́ tí mò ń ṣe mi ò kábàámọ̀ pé mo ṣe mo dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò tiẹ̀ jẹ́ rí ńgbà. ṣe rí àwọn kìnìún ẹ̀ tó bá ń sọ mo máa ń rẹ́rìn ni torí mi ò àtijọ́ tí mo ti délé ayé mi ò fẹnu kan tírí mi ò tiẹ̀ mọ tẹ́sítì ọtí báyìí pé kéèyàn kan fara kan mi ò fi kàn mi ò dẹ̀ mú gbórí mi ò mú sìgárì so tí wọ́n wá sọ pé tí ò bá mu tí àbí nǹkan tí kálukú bá fi kọ́ra ni kì í ṣe òun fújì nìkan ló mú gbó mo ti láwọn ọ̀rẹ́ kan tó yẹ pé tán bá mú gbó wọn à lè jẹun ẹlòmíràn ní tóun ò bá fa sìgá òun ò lè jẹun ẹlòmíràn ní tóun bá jẹun tán tóun ò bá tí fa sìgá àbí mú gbó oúnjẹ yẹn ò ní digest ṣe pé oríṣiríṣi ló wà so ó kàn yẹ pé ó fújì torí ariwo tá a gbé dání wọ́n á máa lọ ògbó nǹkan mọ́ olórin lẹ́sẹ̀ kò sí tó ní fújì ń ṣe tẹ́lòmíì tí ò kọ́ fújì ò ṣe get me kò sí pàǹlẹ̀ tí onífújì fẹ́ ṣe tí ò sí pàǹlẹ̀ yẹn níta ó kẹ́wọ́ gbọ́ àwọn area boys àwọn tó wá máa ń tọ́mẹ̀ntì èèyàn tí wọ́n bá wà lọ́wọ́ gbọ́ pé kíní kan ṣe ṣó fújì ni wọ́n ṣó fújì bọ́ wọ́n ti lọ gbogbo ẹ̀ mọ́ onífújì lẹ́sẹ̀ torí ẹ̀ làwa ṣe standard pẹ̀lú orin táwa ń kọ pé this is a classical music tẹ́ bá ti ń rò gbogbo orú nǹkan báyìí ẹ̀ count it out lọ́dọ̀ tiwa àwa wà classical orin wa náà dẹ̀ wà classical nǹkan burúkú ìwà burúkú ẹ̀ lè bá lọ́wọ́ tiwa. ìmísí tèmi most time ìgbà tí n bá sùn mo máa ń jí lóru tẹ́ pé ìgbà mi látọjú oorun yẹn mo lè máa kọrin màmá adé máa tó papọ̀ màmá tó ibẹ̀ ni màá ti jí tí má dẹ̀ ti jí báyìí máa sáré mú báírò àti ìwé màá máa kọ orin yẹn lẹ̀ máa jọ̀tẹ̀ so tó bá di àárọ̀ ọjọ́ kejì màá ṣe jókòó sí ti orin yẹn màá pè okay ó make sense báyìí tó bá yẹ pé kí n fi kún ni tó bá yẹ pé kí n rearrange ẹ̀ ni kó lè jọjú lórí kó lè dùn gbọ́ létí I'll do it so most of the time ojú oorun ni mo ti máa ń rí inspiration tèmi. ta lèmi láti sọ pé Wasiu Ayinde ò ṣe dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ló ń lé wa sá kò sí mo lè gbẹnu àwọn yòókù náà sọ kò sẹ́ni tó ń kọ orin Alhaji Wasiu Ayinde tí ò fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ Alhaji tí ò fẹ́ bá wọn jẹ tí ò fẹ́ bá wọn mu bọ́ Alhaji ló ń lérú èmi ìsá
torí ọmọ ojú ni mí mi ò kí ń ṣọmọ ọ̀rọ̀ tí èèyàn bá fojú sọ̀rọ̀ ó yé mi ju anything lọ. Aláàjì mo ṣe jókòó síbí nísìn tí fóònù mi bá rìn tí wọ́n bá ní tí mo bá rò pé Aláàjì Wasiu Ayinde ló pé bá mi Jẹ̀bú sìn máa kó sínú mọ́tò straight in eré tí màá sáré Jẹ̀bú gan wọ́n rò pé bóyá wọ́n ní kí n wá gba mílíọ̀nù bí tí mò ń lọ ni. So bó ṣe wà nìyẹn ẹni tí mo gbà fún gan ni torí pé Ọlọ́run gbà fún Ọlọ́run dẹ̀ kẹ́ gan ṣé ẹ̀dẹ̀ rẹ̀ tọ́lọ́run bá gbà fún ẹni Ọlọ́run bá gbà fún o ẹ gbà fún ẹni Ọlọ́run bá gbà fún o kẹ́yà gbà fún so ẹni tọ́lọ́run bá gbà fún ẹ gbà fún téèyàn bá gbà fún ó máa kàn nínú yọ so I'm his loyalist mo loyal gan sí wọn but mi ò kàn fẹ́ bi tí màá dé tí wọ́n máa rubbish me I don't do that torí ẹ̀ mi ò kí ibi tán pè mí sí I don't go there so he's my father he's my mentor I give it all to him ṣe jẹ́ ni. ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ Fuji mi èrò pọ̀ gan gbà yẹn torí stars pọ̀ gan nígbà tí mo bẹ̀rẹ̀ Fuji àwọn ìràwọ̀ ń jáde ẹ mọ̀ pé ó ti tó bí ọdún mélòó kan sìn tí ìràwọ̀ ti jáde ní Fuji kó tó di pé tíri lẹ́dà náà tún ó yọjú gbogbo àtàwọn bẹ̀rẹ̀ yẹn ìràwọ̀ ń jáde dáadáa àìmọye stars lẹ́kọ̀ọ́ àìmọye star náà ń bàdàn so àwọn ìrọ̀ mi pọ̀ gan táyé kọ́rẹ́nsì ìrọ̀ mi ni màláìka ìrọ̀ mi ni àtàwọ́rọ̀ ìrọ̀ mi ni kí n má dàkọ àwọn tí ò sì mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ìrọ̀ mi pọ̀ gan torí àwọn náà ò kéré ní ìdí iṣẹ́ yìí dẹ́n gbogbo ìgbà tèmi dẹ̀ ti bẹ̀rẹ̀ mi ò lè káyé àìmọye olórin tó máa ń wá látẹ̀kù sọ pé tí wọ́n bá rẹ̀ dé wọ́n máa ń gbé fún wa ni torí wọ́n máa ń bá wa náà lákọ̀ àsì lábo wọ́n máa ń gbé fún wa ni so ìrọ̀ mi pọ̀ gan di Fuji àwọn tó ṣáájú mi náà pọ̀ rẹpẹtẹ Alhaji Wasiu Ayinde bàbá wa ni Alhaji Rashidi Ayinde bàbá mi ni Ayuba bàbá mi ni Wasiu Ayinde bàbá mi ni Taju sister wọ́n pọ̀ they are uncountables torí Fuji kì í ṣe téèyàn kàn máa fẹnu yẹpẹrẹ àbí kó kàn tẹ́ńbẹ́lú ẹ̀ Fuji ti wà gan Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ̀ bá mi fọ̀rùn kẹ́ wọn kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n dáadáa tán ti ṣe sílẹ̀ kọ́lọ̀ ń bá mi rò mọ́ wọn lára kó fi orí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kó fi wọ́n sí àlùjọ náà reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé Barrister nǹkan tán fi ilẹ̀ fún wa yìí ó tóbi gan tí ò bá ṣe Fuji irú èmi yóò lè jẹ́ nǹkan kan ẹ wá wo many tí ò bá ṣe Fuji Alhaji Wasiu Ayinde ò lè jẹ́ nǹkan kan tí ò bá ṣe Fuji gbogbo eléré tó ń ṣakọ tó ń dẹ̀ǹgẹ̀ lénìí wọn lè jẹ́ nǹkan kan reason tí mo ṣe ń lo wọn lè jẹ́ nǹkan kan yẹn ni pé tẹ́ bá wo background Fuji musicians látilẹ̀ ẹ rí i pé ṣàṣàní tó kàwé nù wọn drop out ló pọ̀ jù
so drop out lere kò sí nǹkan mi tó fẹ́ ṣe ju pé bóyá kó lọ wáṣẹ́ kan kọ́ bí kó lọ kọ́ mechanic kó lọ kọ́ṣẹ́ tailor kó lọ ẹgẹ́ tí mo sọ so bọ̀ tí Ọlọ́run ti wá ṣe ọ̀nà kan téèyàn rọrí gbà tó dẹ̀ tó wá ń di ògo tí ètò wá ṣe ògo lásán ògo olówó kudos to Alhaji Barrister lọ́nà ọ̀run kọ́lọ́mbà mi wò torí bàbá yẹn ó ti ní táwọn èèyàn máa ń gbàdúrà náà ni pé kéèyàn nípìnnú ayé èèyàn tí máa lówó tí mi ò rí ẹnìkankan tí mo sọ pé owó tí mo ní ara mi lẹ́ni ti jẹ́yàn ara mi lẹ́ni ti jẹ́yàn ara mi lẹ́ni ti jẹ́yàn ẹ believe me ó ń tọ̀ wọ́n lówó owó rádaràda lónìí tó o bá lówó o gbọ́dọ̀ lè account many people tó jẹ́yàn lára ẹ owó tó yàn bá ní tó lẹ́nì kankan tó sọ pé èmi ni mo sọ́ di báyìí kì í ṣòwò so Alhaji Barrister wọ́n wá dẹ̀ lé foundation yẹn fún wa gbogbo wa wá ń yọ̀ àwa ń ṣe bó ṣe wù wá ayé tó wù mí mò ń jẹ mo ṣe wà yìí àìmọye ìgbà míì gan tá a bá dé ìlú òyìnbó àbí tá a bá débi kan tó bá bẹ̀rẹ̀ sí pọ́n mi lé tó ń ṣe gbogbo ẹ̀ mo tún máa ń jókòó pé sí mi náà ni àdúrà àpọ̀nlé báyìí yẹ kí ló fà á torí pé mò ń kọ Fuji so gbogbo ní Fuji ló mọ̀ ẹni tí ò bá mọ̀ bóyá ó fi ibi sólóore ni so gbogbo ní Fuji ló mọ̀. Jayé lèmi o tèmi nìyẹn problem anybody nìyẹn èmi torí mo nígbàgbọ́ kan pé ilé ayé kò tó pọ́n kò sí ní tá a mú wáyé kò sí ní tá a fẹ́ mú lọ sọ́run kinní kan zero náà ni vanity upon vanity so adùn ayé náà ni pé tó bá lówó gbádùn ààrẹ jẹun tó dáa ṣe fàájì ẹ èmi máa ń ṣe fàájì gan o máa ń jayé orí mi ẹni tó bá mọ̀ mí ó mọ̀ pé no darling pé no darling kò sí pé kinní kan èmi máa ń jayé mi ni o so tó dẹ̀ jẹ́ kí n tún wá dúró lórí ọwọ́ mi pé mo fẹ́ wà classic ni pé ẹ̀ńtàntẹ́lẹ̀ náà ẹ wo mẹ́ńtọ̀ wa ibi tó ti gbé Fuji yẹn ibi tó le ni wọ́n dẹ̀ jagun yẹn tó fi jẹ́ pé wọ́n á stand out ẹ wo Déwálé Àyùbá náà bàbá yẹn ń wọlé ó ń travel ó ń lọ ń bọ̀ kò sẹ́ni tó mọ̀ èmi náà máa ń travel máa ń lọ ń bọ̀ kò sẹ́ni tó mọ̀ of which káláwọn eléré mi ni kán lọ kú tọdún bẹ̀rẹ̀ lásán gbogbo ayé ló máa gbọ́ wọn máa pariwo kiri ìyẹn lèmi fẹ́ rò pé kò sí lọ́dọ̀ tiwa pé níbo la fẹ́ lọ tẹ́nìkan ò lọ rí kí la fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí táfi wa máa fariwo disturb àwọn èèyàn so jẹ́jẹ́ tiwa là ń lọ bí mo bá so kò kàn anybody tí mo bá rówó ná kò kàn anybody níjọ́ tí ò bá sí kò kàn anybody èmi àtọlọ́run mi lè ẹlẹ́jọ́ so kò jù báyìí lọ ní Fuji TV. ṣe rí mo sọ lẹ́ẹ̀kan mo ní tí ó bá kàn mí èyí fi taratara dá sí bọ́ màá kàn brief màá kàn lọ briefly lórí yẹn ni pé ṣe rí social media tí èèyàn bá fẹ́ gbọ́ tààrin orí ẹ̀ àbí tó bá fẹ́ káyé rí ẹ tán ṣàrò agbéra ẹ lọ sí social media téèyàn bá débẹ̀ tán èèyàn regret pé ẹ̀dẹ̀ ọmọkùnrin social media kò kí ń parẹ́
ó máa lọ for life ni àwọn nǹkan téèyàn máa ṣe tó yẹ pé tó bá ń padà gbọ́ àbí tó padà rí tí a máa dorí kodò pé why did I do this ó ní torí ẹ̀ mo fi sọ pé bí mo yó ẹ̀ lè mọ̀ bí mi ò yó ẹ̀ lè mọ̀ ẹ̀ dẹ̀ lè ẹ́bà rí mi kí n gbéra mi wá sí social media kí n máa sọ pé hey this is me kíní kan ní so the moment you doing that o ti ń fẹ̀dí ara ẹ̀ sí ìta fáwọn èèyàn then to Bari Shoki is a person I know very well. I've known him now more than 30 years. Even ìgbà tí mo lọ America, ilé ẹ̀ ò jìnnà sílé mi. Àríra dáadáa, a máa ń jọ ń jáde, a máa ń jọ ń wọlé, a máa ń ṣe gbogbo ẹ̀. He's a nice person. Àwọn tó máa wọn drag ẹ̀ pé Bari kọ́ ló bí àbí Bari ló bí. Ilé ayé ìlàjọ wà. Any adopted son mo sọ ti máa adopt ọmọ tó fi lè mú mi adopt ẹ̀ ó ti dọmọ mi àìmọye àwọn tí ò bímọ tó ń lọ adopt ọmọ níbì kan ṣáà bọ́ sórí social media pé èmi kọ́ ni mo bí o kò dẹ̀ tẹnu barista jáde títí tí bàbá fi wọlé sùn pé èmi kọ́ ni mo bí Bari Shoki at least nígbà ayé Bari Shoki náà ló ti ń pe nígbà ayé barista Bari Shoki ti ń claim pé dádì mi kò dẹ̀ sẹ́ni tó gbọ́ lẹ́nu barista tó sọ pé èmi kọ́ ni mo bí ẹ wọ́n wá pè mí dádì mi mọ́ so why the argument tí ó bá ṣẹ̀ káwọn èèyàn go straight sí bí tó bá ṣe tí ò da kan bá wí bọ́ tó bá ti ń dípa wá ń lọ báyà mo sọ social media kì í parẹ́ don't because ó fẹ́ gbójúre lọ́dọ̀ ẹnìkan àbí ó fẹ́ ṣe dáadáa sẹ́nìkan kò bàjẹ́ níbì kan ní tí ò bá kànyàn lọ́wọ́ lẹ́sẹ̀ èèyàn máa ń play neutral game ni ẹ̀gẹ́tẹ̀ torí o ò lè sọ bóyá ẹni tó ń bàjẹ́ yẹn náà ló máa tún wà ń bẹ̀ fún ẹ lọ́la tójú bá kojú ètè àrídẹ̀rẹ̀rẹ̀ so that's my own point. Àwọn olólùfẹ́ mi wọ́n mọ ohun tí mo lè ṣe torí wọ́n ṣe ń rí mi wọ́n ń bá mi bẹ́ẹ̀ èmi ò dẹ̀ ní other choice than kí n entertain wọn kí n fún wọn ní good music kí ìfẹ́ wa lè máa gbòòrò lọ bẹ́ẹ̀ sí bọ́ kó tó di October November àwọn orin wa tuntun kan tún fẹ́ jáde so tó bá dẹ̀ ti jáde ó máa wà káàkiri lórí social media táwọn èèyàn máa rí every platform la máa fi sí so ó máa jáde kán máa retí láti kó yẹn jẹ. David Ayinde èmi ò mà yọ orúkọ jẹ́ orúkọ tó sọ mí ò lè mí jẹ́ ó ti dowó orúkọ tó sọ mí ò lè mí jẹ́ ó ti dọ́là kò rí bá mi ṣe òkè mi náà ta lágbà o bí ti máyégún o Àyìndé mi wá sí o ẹ̀yin tẹ́ ń fẹ́ tèmi o Àyìndé gbogbo yẹn ń ṣe mo kí yín lọ́tún mo kí yín lọ́sì èrò nílùú ọba o àti ní Nàìjíríà gbogbo yẹn ń ṣe mo dúpẹ́ ẹ ò padà lẹ́yìn Àyìndé Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ṣe ń fẹ́ mi fún re tẹ́ ń fún mi lówó ẹ jẹ́ bí ó pa mí ẹ jẹ́ ẹ ò jẹ́ mi tọmọtọmọ Àyìndé mi dé fìdí ẹ̀rù ń dúpẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ everybody ẹ ṣé gan-an 081 86 96 71 15.